èèwọ̀ ni fún ẹnikẹ́ni láti daran jẹko ní ìta gbangba nílẹ̀ Ìbàdàn. Olúbàdàn ló sọ bẹ́ẹ̀. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ó mà ti kọminú lórí bí àwọn darandaran bí wọ́n ṣe ń da ẹran jẹko ní ìta gbangba káàkiri ìlú Ìbàdàn. Àtẹ̀jáde kan tí agbẹnusọ Olúbàdàn olóyè Ayọ̀adé Olúgbémiga tó mà fi léde ó mà ló mà sọ pé Olúbàdàn fi àìdùnnú rẹ̀ hàn lórí dídá ẹran ní ìta gbangba níbi ìpàdé ìgbìmọ̀ àwọn aláṣẹ nílùú Ìbàdàn àtàwọn ẹgbẹ́ Ìjàyè Farm Settler Association tó wáyé ní ààfin Olúbàdàn Òkè Àrẹ̀mọ ní ọjọ́ Ajé Monday. Olúbàdàn sọ níbi ìpàdé náà pé yàtọ̀ sí pé ohun tó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní dídá ẹran ní ìta gbangba, ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ó tún lòdì sófin ìlú Ìbàdàn. Ó wá ṣèkìlọ̀ fáwọn darandaran káàkiri ìpínlẹ̀ náà láti jáwọ́ nínú dídá ẹran jẹko ní ìta gbangba tí wọn kò bá fẹ́ kojú ìgbẹ́jọ́ ilé ẹjọ́ o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ ó ní wọ́n máa fi kélé òfin gbé tí wọn yóò sì fojú rẹ̀ wíná òfin. A ò ní káwọ́ lẹ́rán káwọn Fúlàní darandaran kí wọ́n máa pa àwọn àgbẹ̀ kí wọ́n sì máa pa àwọn ọmọdé náà kí wọ́n sì tún máa fi tìpátìkúùkù kí wọ́n máa fi bá àwọn obìnrin lájọṣepọ̀ kí wọ́n sì máa ba oko tó jẹ́ ohun táwọn èèyàn fi ń jẹun jẹ́ o. Ọba Ládọjà ó mà tún rán àwọn mọ́gàjí baálẹ̀ àtàwọn olóyè àdúgbò kọ̀ọ̀kan létí láti wà ní ojúlalá kan fi ń sọrí kí wọ́n ṣe àmójútó ètò ààbò tó péye ní agbègbè kówá wọn lójúnà àti dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn wọn. Bákan náà ìmọ̀ ló máa rọ àwọn aráàlú láti tètè máa fi tó àwọn agbófinró létí nígbà tí wọ́n bá kẹ́fín tàbí gbúrò pé àwọn Fúlàní darandaran, àwọn ajínigbé tàbí àwọn ọ̀daràn ó wà ní agbègbè wọn. Ṣáájú ni alága Ìjàyè Farm Settler Association Pásítọ̀ David Ọlátúnjí ó ti kọminú lórí bí àwọn Fúlàní darandaran bí wọ́n ṣe ń ṣèkọlù tí wọ́n sì ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń ba ọ̀pọ̀ èrè oko wọn jẹ́. Ó ní gbogbo ìgbìyànjú àwọn láti dáàbòbò oko àtàwọn èrè oko ìyẹn ló ń já sí pàbó nítorí ọwọ́ kò tẹnikẹ́ni lára àwọn oníṣẹ́ ibi náà pẹ̀lú gbogbo bí wọ́n ṣe lọ ń fi ẹjọ́ wọn sùn ní àgọ́ ọlọ́pàá tó. Pásítọ̀ Látúnjí ó wá rọ Olúbàdàn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dáàbòbò àwọn àgbẹ̀ lọ́wọ́ ìkọlù gbogbo ìgbà náà. Àwọn àgbààgbà olóyè ìlú Ìbàdàn ń ló kópa níbi ìpàdé náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wà o, a kú iṣẹ́ tàná àdẹ̀kùnmọ́ra ṣe tù ní àánú Ọlọ́run bá rèé kò ní dágbére nínú ayé mi àti àmín.